kò bójúmu bí asuu ṣe daṣẹ́ sílẹ̀, gbogbo nǹkan tí wọ́n ń béèrè láti ṣe ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀. Okun olé hó ruru ká wá ruru ìjọba àpapọ̀ ti rawọ́ ẹ̀bẹ̀ sí àjọ àwọn olùkọ́ níléèwé gíga fásitì asuu láti jèbùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ o pé kí wọ́n fagilé ìyanṣẹ́lódì tí wọ́n gùn lé nítorí ìjọba àpapọ̀ ti gbà láti ṣe ohun gbogbo tí wọ́n ń fẹ́. Nígbà tó ń sọ̀rọ̀ lọ́jọ́ ajé Monday ní orí ètò Money Brief níkànnì Channels Television, mínísítà fún ètò ẹ̀kọ́ Túnjí Aláùsá ó ní ìjọba ti pe àjọ asuu láìmọye ìgbà lẹ́yìn tí òun ti dé ọ́fíìsì lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tí òun ò sì mọ ìdí tí wọ́n tún fi bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. Ó sọ síwájú pé a ti ṣèpàdé pọ̀ pẹ̀lú àjọ asuu kò sì yẹ kó sí ìyanṣẹ́lódì mọ́. Ó wá rọ̀ wọ́n láti padà sílé ìwé. Tẹ́ ò bá gbàgbé, àjọ asuu ló ti kéde ìyanṣẹ́lódì ọlọ́sẹ̀ méjì ní ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún yìí látẹnu ààrẹ ẹgbẹ́ náà Chris Pinnowa. Ó ní nígbà tí kò ti sí ojútùú lórí ọ̀rọ̀ ọ̀hún tíjọba sì ṣe bíi pé kò kan àwọn, kí gbogbo ọmọ ẹgbẹ́ àjọ náà bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì bẹ̀rẹ̀ láti ọjọ́ 13 oṣù kẹwàá ọdún yìí.